hallelujah. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ọ̀nà méjì ni ọ̀rọ̀ wa máa pín sí lẹ́yìn. A máa sọ̀rọ̀ lórí foundation. Àwa á tún sọ̀rọ̀ lórí Oòduà. Oòduà, orílẹ̀-èdè Oòduà. Oòduà tí a ń tíà. Bí Ọlọ́run ṣe fi wọ̀n mí, ó ti pẹ́ tí mo ti máa rí mẹ́sẹ̀jì yẹn. Mo ti rí kan for the past 17-18 years. Ìgbà yẹn mo rí fìtì yẹn ó tóbi gan. Ó tóbi gan. Ó dàbí ọ̀gbun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wá ń kó sí wọ́n sáré, ṣùgbọ́n níbẹ̀ yẹn ohun tí mo kàn rí níbẹ̀ ni pé at the end of the day ẹni orí yóò di lé ni. Torí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń jì sí ọ̀fìn yẹn tí ò dé ilẹ̀ ìlérí. Ṣùgbọ́n at the end of the day náà Ọlọ́run ṣì gbogbo. Tó bá jẹ́ ọmọ Yorùbá mo fẹ́ kó lọ gbáradì. Ó mọ̀ wípé tí olú bá sọ wú lóko ẹ̀là ilẹ̀ ni, kò sẹ́ni tó mọ̀gbà tó máa ń sọ wú. Bí Yorùbá nation ṣe máa wá nìyẹn o. Nǹkan tí Ọlọ́run fi wọ́n mo kì í ṣe ọ̀tọ̀ máa sọ lórí òṣèlú o. I think this is my first time. Ṣùgbọ́n mo rí ó clear sí mi jù. Mo ti kọ́kọ́ rí kan níbi àbí last month ni mo ti kọ́kọ́ rí. But mo kà sí mo kàn sọ mo dẹ̀ mẹ́nu kúrò bẹ́ẹ̀. Bẹ́lẹ̀ tí mo rí bí ìjẹta mọ́jú ìjẹ́rìn mọ́jú ìjẹta yìí ó clear sí mi gan. Ṣùgbọ́n tá a máa fi gba Yorùbá ẹ jẹ́ kí n sọ fún yín, ìyìn àti ọpẹ́ la máa fi gbà Ọlọ́run mọ̀. Gbogbo àwọn ọmọ Yorùbá nínú oṣù August tá à ń wọ̀ lọ yìí, ẹ jẹ́ ká ní gbogbo ilé ìjọsìn pátápátá ẹ jẹ́ ká mú ọjọ́ kan nínú church wa any day tó bá ti wù ẹ́ láti on the 1st of August. Ẹ kàn bẹ̀rẹ̀ sí ní máa yin Ọlọ́run ṣá lórí Yorùbá nation. Ẹ kàn máa yin Ọlọ́run. Wọ́n tó bá nífẹ̀ẹ́ sí kàn máa yin Ọlọ́run lórí ẹ̀. Ọlọ́run máa gbà ó. Kò sí nǹkan tí anybody lè ṣe. Ọlọ́run sọ pé òun máa gbà á. Tí n bá dẹ̀ sọ pé Ọlọ́run sọ pé Ọlọ́run sọ bẹ́ẹ̀ ni mo sọ. Ìrìnàjò tí mo dẹ̀ ń sọ kò ń ṣe ìrìnàjò tó máa pẹ́ o. Bí Ọlọ́run ti fi wọ̀n mí. Ó kàn lè sùn lọ́jọ́ kan kò jí kò kàn déédéé rí pé Ọlọ́run ṣe tán nínú ara gbogbo ẹ̀. Ó dẹ̀ ṣe kíni, ó dẹ̀ wọlé bẹ̀. Kò sí kan tẹ́lifọ̀dì máa ṣe sí àfẹ́tọ́ wá fẹ́ fẹ̀mí ara ẹ̀ dí. That is it. Kò sí nǹkan tí anybody lè ṣe o. Àyàfi ẹni tó bá jẹ́ pé ó fẹ́ fi ẹ̀mí ara ẹ̀ dí. Enough is enough. Ó ti tó gẹ́. Ọlọ́run sọ wípé ó ti tó gẹ́. Ìyà ó ti tó gẹ́. Òṣì ó ti tó gẹ́. Ìpànìyàn ó ti tó gẹ́. Àìlèsùn ó ti tó gẹ́. It's okay. Tá a bá ti léwúrẹ́ títí kọ ògiri, tá ẹ bá padà lẹ́yìn ẹ̀ á make move àti bu ẹni yẹn jẹ. Ó ti tó o. Enough is enough. It's okay. Tí ẹja inú omi tó bá mọ̀ wípé at the end of the day omi ló máa padà ṣe òun jiná, ó possible kó má rí láìlé omi láti dàgbà nínú omi o. Ìwọ ọlọ́gbọ́n ló yẹ kó yé. Omi tó ṣe ẹja jiná òun náà ni ẹja dàgbà sínú ẹ̀. Kò yẹ yín, inú omi ni ẹja ti dàgbà. Ìgbà tó dẹ̀ tún máa ṣe ẹja náà ṣe mọ̀ wípé omi náà tún fi ṣe é. Ọlọ́run máa jà fún wa. Ọlọ́run máa jà fún wa o. Ìwọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi, mo fẹ́ kó lọ gbáradì. Kẹjẹ́ ká ṣe ìyìn yẹn ní gbogbo churches ní ẹ̀ẹ̀kan. Bóyá on the 1st ẹ máa mú o, on the 2nd kó ṣáà ti bọ́ sí pé in your church kó make sure pé o ṣe ìyìn àti ọpẹ́, especially our celestial, ìyìn àti ọpẹ́ ní ẹ̀ẹ̀kan ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀. Bóyá Sunday service ni ẹ máa kàn sọ pé ọpẹ́ tá fẹ́ ṣe lẹ́ni o, ọpẹ́ Yorùbá nation ni, ọpẹ́
àwọn ọmọ Oòduà ni a dẹ̀ máa ṣe lẹ́yìn eléyìí dánwò kò sì rí pé rere lolúwa mi ò rí ju yẹn lọ o kọ́tọ́lọ́run ò bá sọ mi ò kì í sọ àlàáfíà kún apá bẹ́ẹ̀ yẹ lórí ọ̀rọ̀ foundation ìpìlẹ̀ lágbára púpọ̀ bíbélì sọ wípé ní àtètè kan ṣe ọlọ́run dọ̀rùn ayé wà ní júùjù ó ní ó ṣòfò òkùnkùn ṣú kò sí any form ṣùgbọ́n ẹ̀mí ọlọ́run wá rábàbà lórí omi ó wá sọ pé kí ìmọ́lẹ̀ kí ó wà ìmọ́lẹ̀ wà ìmọ́lẹ̀ yẹn ló dẹ̀ wà up to now ìmọ́lẹ̀ yẹn náà dẹ̀ sì tún wà mo fẹ́ kó fi ẹ̀mí bá mi rìnrìn àjò níwọ̀nba ìṣẹ́jú díẹ̀ yìí ṣé wá rí nípasẹ̀ ìmọ́lẹ̀ yẹn òun ni ọlọ́run ti ṣe ohun gbogbo tó ṣe ó ti ṣe ní dáradára ni ó ṣe o ṣùgbọ́n jẹ́ kí n sọ kankan fún ẹ sórí bí ọlọ́run ti ṣe ní dáradára tó Sátánì wà ní ìjọba tiẹ̀ èṣù ó wà ní ìjọba tiẹ̀ wọ́n rán gẹ́gẹ́ bí ìwà rékèrèkì ẹ̀ wọ́n lé kúrò lọ́rùn nígbà tó fẹ́ máa gbàbọ̀dẹ̀ tó hùwà àgàbàgebè bó ṣe máa ń wù ìgbà tó wá yá ìpìlẹ̀ àwọn kan ó ní ìpìlẹ̀ èṣù ó ní àwọn ènìyàn ó ní àwọn sọ̀bọ́dílé tiẹ̀ náà bẹ́ẹ̀ náà ní ìpìlẹ̀ ọlọ́run òun náà ní ìjọba tiẹ̀ náà lẹ́yìn ìgbà yẹn ẹ wo bó ṣe ṣe Ádámù àti Éfà gángan fúnra wọn ẹ wo ìpìlẹ̀ àwọn pípù yẹn ìpìlẹ̀ tó jẹ́ pé àwọn méjèèjì wọn ríra wọn gẹ́gẹ́ bí ẹni tó wà ní òwò wọ́n bí lífìkà àwọn ń gbádùn nínú ọlọ́run ṣùgbọ́n nígbà tí Mr. Bastard dé ó ní eléyàn wọ́n ní kó má jẹ ó máa pé ó máa dáa fún ẹ tó má jẹ ó lu àgàbàǹgebè àrékèrèké ó lo ẹ̀tàn ó ṣe kí ni ó wọlé sí lára ó jẹ èso àjàrà ojú Éfà ká ní pé kọ́tọ́ ní ká má jẹ mo mà ti jẹ yìí inú èṣù wá dùn sórí pé foundation kan ló fi ilẹ̀ yẹn má jẹ́ ó jẹ́ kán jẹ́ torí pé foundation mo máa sọ fún ẹ pé èèyàn méjì ló máa ń lọ sógun èèyàn tó máa ṣẹ́gun àti èèyàn tí ó máa jogún so lórí foundation ìpìlẹ̀ yẹn èṣù ti rò pé òun ti jẹ lọ ṣùgbọ́n ọlọ́run jù lọ lórí ibẹ̀ yẹn àwa dá àwọn ìran kan ìran ẹ̀yìn àṣetánì àwọn kan lè wà tó ń ṣe ìran ẹ̀yìn ọlọ́run láti gbà tí aláyé ti dáyé tó o bá fi iná wàásù fọmọ ọ̀run àpáàdì asọ́dìjà onípe amásàmì yẹn gbà yẹn nìyẹn a ní mo fi iná wàásù fọmọ ọ̀run àpáàdì asọ́dìjà ọ̀rọ̀ yìí kì í ṣèjà rárá ọ̀nà ìgbàlà la fi wọ́n ẹ̀yẹ kò fi yèdénú ọ̀nà ìgbàlà la fi wọ́n ẹ̀yẹ kì í ṣèjà tó bá fi iná wàásù fọmọ ọ̀run àpáàdì kò lè gbọ́ torí a ti kọ́ wípé foundation Lucifer náà ló máa jẹ́ oore ni òde tí Násárẹ́tì ẹ̀wù láyé torí pé alágàbàgebè ìpìlẹ̀ ni wọ ìpìlẹ̀ Jésù wàá mọ̀ pé láti ìgbà tí wọ́n ti bí ìpìlẹ̀ ti jẹ́ ìmọ́lẹ̀ ìpìlẹ̀ ti jẹ́ ògo ìpìlẹ̀ ti jẹ́ ire ìpìlẹ̀ ti jẹ́ ìyanu ó ti jẹ́ ọba aládé àlàáfíà ìpìlẹ̀ kan náà nìyẹn something applicable to every family ìpìlẹ̀ ni ò jẹ́ kẹ́lòmí ò ṣoríire baálẹ̀ ń tagbó ìyàwó ẹ̀ tó gògóró ọmọ ń gbowó ta ẹnẹ̀ lẹ́ẹ̀fẹ́sù lábúlé èṣù ti dábúlé tipẹ́ nígbà tí ìpìlẹ̀ ìyá tó bí ìyá ẹ̀ bóyá ó ń jalè bàbá tó bí bàbá ẹ̀ bóyá ó máa ń pa ènìyàn ok àwọn combination méjèèjì yẹn wọ́n wá parapọ̀ wọ́n wá bí ọmọ kò sí bó ṣe lè wù kó ní blood is thicker than water sórí ẹ̀jẹ̀ burúkú yẹn ó máa wà ní ara àwọn méjèèjì tó bá tún jọ bímọ tọ́ka bá bímọ ó lè ró ló máa bí so ìpìlẹ̀ yẹn ti ń bá ẹ bọ̀
Ìjẹ̀ṣà Èkìtì like that ìpìlẹ̀ wọn èpè ni ẹ má bínú o ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ ni mò ń sọ wọn ò dẹ̀ rí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ àyàbí lúkúlùkù fẹ́ gbé ọ ní jẹ́sàdé sọ kankan fún ẹ lórúkọ Jésù ò ní ṣera ẹ ọ̀rọ̀ yìí máa ń dùn mí dénú ọgbẹ́ ọkàn mi gbogbo àti bá ti rántí ìyá kan wà ó bí ọmọ bíi 6 sí 7 kó tó gba Jésù ó láìkè èpè gan lágbájá lónìí o ọ̀tẹ̀ ò ní ṣòfò dànù ọmọ tó bí nínú ara ẹ̀ nìyẹn o oríṣiríṣi èpè ìgbà tó wá yá ogun ti jẹ lọ jẹbọ ìpè yẹn wá jà lórí àwọn ọmọ yẹn èyí tó máa ń fi gbogbo ara ṣépè fún nígbà yẹn èyí tó máa ń ṣépè fún nígbà yẹn tọrọ ìpè bóyá òun kàn ṣépè òun kàn sọ̀rọ̀ lérèfé ni ọmọ yẹn padà ṣòfò dànù ni o ẹ̀yin abiyamọ mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ má jẹ́ kí foundation yín máa dá lérí nǹkan tó lè fa wàhálà àti ìdààmú fún àwọn ọmọ tí Ọlọ́run fún yín ìpìlẹ̀ ló lágbára jù láyé yìí o Bíbélì sọ pé tí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò ṣe Bíbélì recognize ìpìlẹ̀ gan ní nǹkan tó lágbára a ò lè bí ọmọ ní ìsọ̀ ewúrẹ́ kó lọ jẹ ní ìsìn àgùntàn nǹkan tó bá ti bọ́ lábẹ́ ẹ ló máa gbé ìpìlẹ̀ kan tẹ́ pé ìpìlẹ̀ kan wà nínú ìdílé mi tó tẹ́ pé gbogbo wọn pátápátápátá kò sẹ́ni tó ya ara nínú wọn nítorí pé ègún ìpìlẹ̀ àwọn jagunjagun kan ti wà láyé ìgbà yẹn tó sọ pé wọ́n ń jagun ìlú wọ́n ń jagun orílẹ̀-èdè wọ́n ń jagun ní ìletò dé ìletò wọ́n ti kó àwọn kan lẹ́rú ìlú tó sọ di ahoro wọ́n ti ṣépè fún wọn èpè ìpìlẹ̀ yẹn dẹ̀ sì wà lórí wọn títí dèdí torí pé wọ́n kó àwọn yẹn lẹ́rú láì ṣẹ̀wọ́n láì rò wọ́n bóyá kábíyèsí ibẹ̀ yẹn ló fi ẹ̀mí ẹ̀dí ni ó ṣépè sílẹ̀ pé nínú ìpìlẹ̀ yín o báyìí báyìí ló máa rí fún yín ìpìlẹ̀ kan nìyẹn o ìpìlẹ̀ míì wà láti bí ìbálòpọ̀ láàrin ọkùnrin àti obìnrin ìwọ lójú kò mú ọ lọ ọmọ nǹkan tó ti gbé tó fa ègún burúkú sínú ayé ẹ obìnrin míì tó bá wà jẹ́jẹ́ ìwọ ló lọ fa wèrè lọ́yàn ó sọ fún pé ó máa fẹ́ àdéhùn ni ọ̀rọ̀ yìí ò já sí fífẹ́ èmi mò ń ṣọ́nà fún yàn mo máa wọ nǹkan tí mo máa ń rí ìgbà tó wá yá ó wá rò wípé ok o ti smart o ti jẹ lọ ṣé ìwé ọmọ virginity ẹ̀ tó filẹ̀ fún ẹ ó mọ ègún tó file ni ẹ lè má rí bí ègún kárí bí ọ̀rọ̀ ìfẹ́ o ṣùgbọ́n ó ti di ègún ó ti di èpè ó ti di májẹ̀mú ó ti di àṣẹ ìpìlẹ̀ oríṣiríṣi ọ̀nà ní ìpìlẹ̀ ló máa ń gbà já ènìyàn lógun oríṣiríṣi ọ̀nà ní ìpìlẹ̀ fi máa ń sọ ènìyàn di ẹni yẹpẹrẹ oríṣiríṣi ọ̀nà ní ìpìlẹ̀ lè gbà kó sọ ayé ènìyàn di aláìlákojọ ìpìlẹ̀ tí ìpìlẹ̀ bá ti dára ọmọ máa yáre tí ìyá ènìyàn mo ti rí dáadáa ó ṣẹlẹ̀ sí ìfúnra mi gan rí mo lọ sí ìlú Ondo mo fẹ́ lọ ṣe exam nígbà yẹn ìgbà tí mo débẹ̀ mi ò mọ anybody rí ọmọ tí mo lọ bá tó lòun máa accommodate mi ìgbà yẹn kò tí ì sí fóònù mo débi tó ti ṣiṣẹ́ wọn ló ti kúrò mbẹ̀ mi mọ ibi tí mo fẹ́ lọ máa gbọ́ ọ̀rọ̀ ìpìlẹ̀ mo wá lọ dúró síbi káńtà kò dẹ̀ sí nǹkan tí máa jẹ mo ò dẹ̀ lówó tó fọwọ́ tó padà lọ sí Àkúrẹ́ mo ṣàwọn ibi káńtà mo ṣàfẹ́ mi gbẹ̀lẹ̀ ọdún kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí bọ̀dá kọ̀ọ̀kan wà á bá mi bẹ̀ ni sísà kí ló ṣe yín Àkúrẹ́ ni mò ń lọ ẹ tí mo wá sí Ondo tí mo fẹ́ gbé lọ́dọ̀ ẹ̀ mi ò rí ṣùgbọ́n mo ní ìdìrànlọ́wọ́ mo jẹ́ kí n padà gbà tí mo sọ fún ìyá tí tó kọ bí aago 9 lálẹ́ ìmú láti rí mọ́tò ó máa difficult fún mi ó wá ní ọmọ olúbo ni mí mo dẹ̀ dárúkọ ẹ̀ ó lóun ti lọ sí African school níbẹ̀ rí náà mo ní mo mọ bẹ̀ dáadáa ó ní kí lórúkọ bàbá mi mo sọ kókò máa sọ̀rọ̀ báyìí ó dárúkọ ẹ̀gbọ́n mi first born wá rí mo ní bọ́lá ti mọ̀ mí sà ó ní ṣebí ìwọ ní lágbájá mo ní bẹ́ẹ̀ ni sà ó lọ sì kéré gbà ṣùgbọ́n ó fèsì sì wà ń bẹ̀ ó sọ pé grandmother mi ìyá tó bí ìyá mi jẹ́ mo bọ̀ báyẹn lóòótọ́ tí àwọn ọmọ school tó nílé wa bọ́ sí road wọ́n máa ń gbalé lọ́wọ́ grandmother mi tó bá dẹ̀ ń gbébẹ̀ màmá ò kì í gbowó lọ́wọ́ wọn ó máa fún wọn nílé yẹn lọ́fẹ̀ẹ́
á tún fún wọn ní student bed lọ́fẹ̀ẹ́ torí àwọn kan ti wá tí wọ́n ti lọ tó ẹgbẹ́ fóòmù tó ń gbé wá torí bí màmá ṣe wà lóyà wọn ò padà gbé lọ so wọ́n filẹ̀ a dẹ̀ ní bunk ní ọ̀dọ̀ màmá so anybody tó bá ti dé àwọn student bed yẹn màmá ní pé mattress wà o bẹ́ẹ̀dì wà o bíbá yẹn ló máa sùn sí o ó lè fi àwọn mẹ́ta sínú ibi sí pálọ̀ yẹn àwọn tó kù ó lè mú ọ lọ sẹ́yìn á lọ fún wọn nílé mbẹ̀. bọ̀dá yẹn sọ fún mi wípé grandmother mi máa tún lọ sí farm á tún máa bọ̀ á tún gbéṣu wá fóun tó ń bá tún bọ̀ lóńdó padà màmá òun tí ò rírí o á tún sọ pé wá gba kínní gbé fún ìyá òun tí ò fojú rírí ó ní màmá ń kọ́ gbàdé màmá dẹ̀ ti kú ó dùn gan ó lóun wá nígbà yẹn pé bọ̀tò òun ò bá wọn nílé mu á nígbà wọn travel wọn máa travel dáadáa láti bẹ̀ sórí ilé ibi tí bàdá yẹn fi mí sí gbogbo nǹkan tí mo lọ ṣe lóńdó oúnjẹ ọ̀fẹ́ ni mo jẹ ilé ọ̀fẹ́ ni mo gbé ó tún tọ́jú mi ní ìpé bóyá èmi ni àbúrò ẹ̀ ìyàwó ẹ̀gbọ́n tó wá mọ̀ mi wọ́n tún wá padà tẹ̀lé mi wá sílé ìpìlẹ̀ ṣùgbọ́n tí ìyá mi bá ṣe bí sí lọ́jọ́ yẹn ṣó mọ̀ pé mi ò ní a máa sọ fún mi wípé that your grandmother that is wicked nǹkan tó máa sọ nìyẹn ṣebí àwọn ènìyàn ni ṣùgbọ́n ìpìlẹ̀ mi yẹn ó sọ ire jáde fún mi ní ọjọ́ yẹn ọ̀rọ̀ tí mo sọ àwọn tí mo ti sá lójú ẹ̀ ti pọ̀ dáadáa so sórí ìpìlẹ̀ ẹ mo fẹ́ kó kíyèsí má fi opportunity ṣe ibi kó ló fẹ́ sá sí abẹ́ ìka kan báyìí ó lè rí ibi dúró sí ìpìlẹ̀ lágbára gan o tí ẹ̀gún ìpìlẹ̀ bá já ènìyàn wòlíì máa wẹ̀ wọ́n máa wẹ̀ tì tí ẹ̀gún ìpìlẹ̀ bá já ènìyàn afá máa wẹ̀ wọ́n máa wẹ̀ tì tí ẹ̀gún ìpìlẹ̀ bá já ènìyàn asáré Ìbàdàn láàrin Èkó tí ẹ̀gún ìpìlẹ̀ bá já ènìyàn adé ìlú òyìnbó kò ní ní bá ti ṣe tí ẹ̀gún ìpìlẹ̀ bá já ènìyàn a tún kọjá ìlú òyìnbó a tún rìn síbi tó ju ìlú òyìnbó lọ wọ́n máa sọ fún wípé ègún wà lórí ẹ̀ ni ṣé o dẹ̀ rí ègún ìpìlẹ̀ kò kí tètè jẹ́ kó di tẹ̀tò òun tí èèyàn bá dẹ̀ mọbi sí ogun tí ń jà kò lè bọ́ lọ́wọ́ ogun ọlọ́jọ́ tó bá rí aláwọ̀ rẹ̀ sọ fún ẹ pé nǹkan tó ń ṣe ẹ̀yìn o nǹkan báyìí ni ogun báyìí ló máa lò sọ́jú ẹ̀ ló máa bọ́ wọn tó bá fún ẹ ní wrong information nípa ogun ayé ẹ ò lè bọ́ ègún ìpìlẹ̀ ègún tó ní agbára ni ọmọ mi àròká lónìí ìwọ ló wá mọ bó ṣe máa sọ fún wọn ìyá mi wà tó jẹ́ pé ibi tó ti lọ kọ́ọ̀lù ní business center ibẹ̀ lọ́mọ ti máa rọjò ayé gbogbo ọmọ ẹ̀ ọmọ mi báyìí ó ṣe báyìí fún mi báyìí ló ṣe ṣe ìkan báyìí ló ṣe ìgbà ló ṣe fún mi ibẹ̀ náà ti bá yé sí kó ṣòun gbọ̀ngàn làjẹ́ ẹjọ́ tó rò jáde yẹn làjẹ́ ẹnu ẹ̀ tí àwọn àjẹ́ bá gbà á tó wá bá yé sí tọmọ yẹn ò wá rí ṣe mọ́ ṣùgbọ́n tọ́lọ́run bá wá fún ẹ ní orí ọ̀fẹ́ second chance tó bá wòlíì tiẹ̀ pàdé tó wá yẹ kúrò ní oko ìparun yẹn nǹkan tó máa ṣe ni pé gbèyà yẹn mami mi ọ̀rọ̀ báyìí ni mo gbọ́ nǹkan báyìí lẹ sọ mo fẹ́ kẹjọ torí Ọlọ́run ẹ ti bá ṣe fún yín ní abẹ́ ọ̀run yìí ẹ má sọ fún anybody mọ́ nítorí ẹ láti bẹ̀ wọn ò ní máa yé sí ẹ lára o lè ṣe nǹkan fún ìyá ẹ tàbí bàbá ẹ kó má mọ̀ pé ìwọ gangan ló ṣe kọ́rọ̀ títí ẹ bá wọ̀ sí débẹ̀ o lè má ayé ti da yé ọ̀làjú náà o lè rán ènìyàn sọ kó má mọ̀ pé ìwọ ló rán àmọ́ àwọn ọmọ tí wọ́n sọ pé yá ṣe báyìí má lè ní bá mi ṣe má lè gbé àwọn ọmọ dìde ó yá lọ sí ìlú báyìí ṣe báyìí gbé kínní gbé fún màmá má sọ pé látọ̀ lágbájá sọ pé kó ṣàgbé fún wọn ìwọ gbé sílẹ̀ bẹ́ẹ̀ kó kúrò sọ oríṣiríṣi ọ̀nà ló lè gbà tó fi ní ba ìpìlẹ̀ jẹ́ mo sì wà lórí ìpìlẹ̀ mo fi Ọlọ́run bẹ̀ ẹni tó bá tàkà sí ìyá ẹ̀ ó ti ba ìpìlẹ̀ jẹ́ ọmọ tí ò bá tọ́jú òbí ẹ̀ ó ti ba ìpìlẹ̀ jẹ́ especially ẹ̀yin tẹ́ wà labroad ẹ wá máa sọ wípé ọmọ yín ò gbọ́ràn sí yín lẹ́nu kí lẹ̀yin ṣe fún òbí yín ìyá mi kò lè dẹnu lé ọmọ ẹ̀ ìyá mi kò mọ bí sí ọmọ ẹ̀ ń gbé ìyá mi kò ní ẹ̀tọ́ láti gbé fóònù kó pe ọmọ ẹ̀ pé báwo ni o mo fẹ́ nǹkan báyìí ẹ̀rù máa bá pé mo mọ̀ nǹkan tí máa bá lẹ́nu ẹ̀ lọ́dọ̀ ni kò sọ̀rọ̀ ẹ̀ di ẹ̀gbẹ́jì fún ìyá tó bí ẹni ìpìlẹ̀ tó bá fẹ́ kí ayé ẹ kó dáa ronú ibi tó ti kọsẹ̀ kó ronú ìpìlẹ̀ ibi tó ti jáde kó ro ìpìlẹ̀ ayé ẹ kó ro ibi tó ti ń bọ̀
kó robi tó bá dé tó bá sì mọ ibi tó lọ mo fẹ́ kó wà nínú ẹ̀mí o má rí iye gẹ́gẹ́ bí ènìyàn burúkú ṣe bí àwọn obìnrin náà ni mo lọ mínísítà lábẹ́kúta mo wá rí pé màmá yẹn ó sá kíjokíjo wá sí chọ́ọ̀chì yẹn níbẹ̀ yẹn nígbà tó débẹ̀ mo wá sọ pé mọ́mì kan wà níbí báyìí báyìí lọ́lọ́run sọ fún mi ta ló ń jẹ́ Bíọ́lá tẹ̀tí torí ẹ̀ wá sí chọ́ọ̀chì ó wá ní pé ẹni tó ń ṣàánú àwọn kó nílùú wọn ni wípé àwọn ẹgbẹ́ wọn fẹ́ pàjẹ́ òun ò dẹ̀ fẹ́ kọ́ pa tóun ò bá dẹ̀ sí mbẹ̀ wọn lè carry out operation yẹn mo dẹ̀ sọ pé báyìí ṣe báyìí fún màmá yẹn ní láti go extend láti lọ wá nọ́mbà máa yẹn tí wọ́n pè é tó wá ṣe ààbò ní church yẹn ó ṣe ààbò ó wá yé dẹ̀ kúrò lára ẹ̀ màmá yẹn dẹ̀ gba Jésù sínú ayé ẹ̀ àti bàbá o àti everything o ó sì wà láyé lẹ́yìn tí màá yẹn ò bá ṣe dáadáa sí wọn kọ́ gbogbo èèyàn kan ni ó máa hẹ̀tẹ̀ o gbogbo èèyàn kan ló máa bá ẹ jà o ibi tí mo sì máa mú ẹ gbà wà ibẹ̀ ni màá gbà ẹ sílẹ̀ sí wà ó ní one condition tó bá wà lórí òtítọ́ ó dẹ̀ wà lórí ẹsẹ̀ má jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́rọ̀ kàn ẹ́ jù be yourself má jẹ́ oníkébékébé tọ́jú òbí ẹ be a straightforward person ìjẹ́rìí ayé ìjẹ́rìí àlùkámà o tó bá ṣe dáadáa láyé yìí wọ́n máa kọ sílẹ̀ fún ẹ lọ́run don't pretend to do anything wà nínú ẹ̀mí kó dẹ̀ máa kíyèsí ọ̀rọ̀ tó máa jáde lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ ẹni ẹlòmíì ló sọ ìpìlẹ̀ ẹ̀dí dáadáa ẹlẹ́gbẹ̀rún àgbà ní àgbàlá yóò ṣe wá rí báyìí ṣó lè dá òfin báyìí mọ́ stop it ó máa dára fún ẹ ìwọ ni kò mú àdúrà níbi tó ti ní kìmí kò sẹ́ni tó gbàdúrà láyé yìí òun ló ṣúọ̀ jù tí àdúrà ò gbà fún àfi tó bá mú nǹkan mí mọ́ torí ọlọ́run ò kì í má yàn pín ògo ẹ o a fẹ́ dúró ti ọlọ́run dúró tì í lóhùn nìkan ṣọ́ wàá dẹ̀ rí i pé rere lolúwa o dídùn ni ọsàn máa so. kí o tó di pé bí àkásẹ̀ ètò nílẹ̀ ẹ sọ̀rọ̀ nípa Yorùbá Nation lẹ́ẹ̀kan Yorùbá Nation yìí ogún ọdún ní ká máa retí ẹ̀ ní ọdún 5 ní ọdún 10 ní àkóògbà ogun ni Ọlọ́run fi hàn yín yóò wáyé yóò ṣẹlẹ̀. nǹkan tí mo ń sọ yìí mo ti sọ fún yín lẹ́ẹ̀kan kò lè pẹ́ wọn ò fún mi ní date ṣùgbọ́n mo mọ̀ wípé bí mo ṣe rí yẹn kò lè pẹ́ rárá. kábàtì ẹ. kò lè pẹ́ bóyá tó bá wò lọ wò bọ̀ bóyá bí 5 years to come or something kò lè pẹ́ kò ṣe nǹkan tó máa pẹ́ ó lè má tó bẹ́ẹ̀ gan kò ṣe nǹkan tó máa pẹ́sẹ̀ mo mọ̀ kan tí mo rí kò ṣe nǹkan tó máa pẹ́ rárá bọ̀ ìgbésẹ̀ tọ́lọ́run ní ká gbé yìí ẹ jẹ́ kí gbogbo wa gbé. ìgbésẹ̀ wo. ìgbésẹ̀ ọpẹ́ ẹ jẹ́ ká máa dúpẹ́ fún Ọlọ́run lórí ẹ̀ ẹ jẹ́ ká máa fi àdúrà ràn lọ́wọ́ gbogbo ọjọ́ pátápátá every Sunday bó jẹ́ ìṣẹ́jú 5 ẹ kàn máa wọ́n ìwọ ayọ̀ sí Olúwa lórí Yorùbá Nation ẹ máa wọ́n ìwọ ayọ̀ sí Olúwa lórí Yorùbá Nation ẹ máa wọ́n ìwọ ayọ̀ sí Olúwa ẹ máa yin Ọlọ́run lógo lórí ọmọ Oòduà ẹ kàn ẹ jí bẹ́ẹ̀ fún ìṣẹ́jú 5 péré ní gbogbo churches tó wà ní ilẹ̀ Yorùbá ẹ wá mọ̀ wípé Ọlọ́run wà nípa tiwa. owó tó wá ń ṣẹlẹ̀ báyìí wọ́n tún kó wàhálà wọ ìlú Ọ̀wọ̀ eléyìí tí ó ń ṣẹlẹ̀ lọ́tún ṣẹlẹ̀ ló sì kí lọ́nà àbáyọ lásìkò yìí fún wa àti ọ̀rọ̀ Yorùbá Nation kí lọ́nà àbáyọ àbò ó ti mẹ́ẹ̀ pátápátá kí ni kí Kristẹni ṣe kí ni kí Mùsùlùmí ṣe kí ni kí àwọn ọmọ Ọlọ́run àti àwọn tí wọ́n rí àwọn gẹ́gẹ́ bí Ọlọ́run ẹrú Ọlọ́run kí ni kí wọ́n ṣe. Christian mighty wise mi àti Muslim gan bọ̀bángẹ́lì rẹ ti wí àárín ọ̀tàlá ìwà ẹja máa ṣọ́ra ṣáà rí nǹkan tí mo fẹ́ kẹ́ ìbọ̀dì ṣe ni pé use what you have to get what you need tó bá jẹ́ Jésù ló mọ̀ ọ́ pè lọ dúró ti dáadáa kò ṣe pé Ọlọ́run ò kí ń gbọ́ àdúrà o ọ̀nà tá à ń gbàdúrà ní òjì ọ̀nà tó yẹ ká ti gbà o ìgbà mi wà tó yẹ pé ó kàn máa sọ pé àwa yóò dúpẹ́ lọ́jọ́ Sunday ní ìṣẹ̀lẹ̀ sí àwa dẹ̀ rí ògo yẹn kò ní ìdí pé lọ sọ pé Olúwa o no ìmí ìdáwà tó jẹ́ wípé by fire by force òun ló máa fi gbà á bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ so nítorí ìdí èyí ẹni tí kálukú bá mọ̀ ẹ tètè gbé ìhámọ́ra Ọlọ́run wọ̀ omi tí ń tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu
ó ṣe pé omi máa tẹ̀nìwọ̀ gbí lẹ́nu mọ́ omi already ó ti ti ẹ̀yìn wọ ìgbín lẹ́nu lórílẹ̀‐èdè Nàìjíríà generally especially àwa Yorùbá ènìyàn kì í sùn dáadáa mọ́ mo fi Ọlọ́run bẹ́ẹ̀ ṣe rí ìpìlẹ̀ Yorùbá gangan fúnra ẹ̀ ìpìlẹ̀ Yorùbá gangan a lot of things ó ti go wrong níbẹ̀ ó fa wàhálà bá wa gidi gan ẹni tí a gbójú okùn lé kò jẹ́ ní àgbà ní ilẹ̀ Yorùbá àti pé kí ta ni ìwọ ní ilẹ̀ Yorùbá ta ni èmi ta ni ìwọ ta ni èmi ẹni tó burú mọ́ o owó ẹ̀ tó máa sọ fún ni ọ̀jẹ̀lú wà tó lòun òṣèlú ẹ jẹ́ ká sọ ohun gbogbo dáadáa èmi ò ṣe olóṣèlú o níwọ̀n bá tèmi o mo bá lọ́run ṣe rán mi yìí mo kàn wá sọ ni mi sọ̀rọ̀ politics ni lórí òtò lẹ́yìn àdúrà lẹ́yìn ògo ni o tí Nàìjíríà ṣe jẹ́ lẹ́yìn lọ lẹ́yìn tí ilẹ̀ ti mọ́ yìí àwọn tó ti ra lé o àwọn tó ti ra lé àwọn tó ti ra mọ́tò ti ra mọ́tò so mi bá wọn sílì di pé bóyá Nàìjíríà ṣe kiri kò mẹ́hẹ̀ no tó bá ti lè gbàdúrà ó ní ìrànlọ́wọ́ mi á ti ọwọ́ Ọlọ́run ọba tó dọ̀run àti ayé so tó bá fẹ́ kí ìrànlọ́wọ́ yẹn ti ọwọ́ Ọlọ́run wá dúró ti Ọlọ́run ó ti ń dójú ẹ̀bọ̀ o ó dẹ̀ ti dé ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run kò ṣe pé Ọlọ́run ò kí ń gbàdúrà mo sọ lẹ́ẹ̀kan ọ̀nà tá ń gbàdúrà sọ Ọlọ́run ló yàtọ̀ tógun bá ti lè báyìí you solemn your àdúrà you put praise and worship praises always ìyìn ògo ìyìn ọlá ní gbogbo ìgbà Ọlọ́run máa gbọ́ o hallelujah lásán ní ọjọ́ Sunday ẹ kàn dá hallelujah sílẹ̀ lórí Yorùbá ẹ kàn máa ká hallelujah kó máa lọ bẹ́ẹ̀ kó máa stop for 5-10 minutes Ọlọ́run máa gbà fún wa but I know what I'm saying mo mọ nǹkan tí mò ń sọ àní a máa jí lọ́jọ́ kan ni ó dẹ̀ máa ṣe tó bá gbàgbọ́ wàá rí ògo Ọlọ́run ó máa ṣẹlẹ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹta tí màá rí ìran ilé lẹ́yìn ṣùgbọ́n mi ò kí ṣèyàn tó sọ̀rọ̀ bòlòbòlò mi ò ráyè ẹlẹ́ẹ̀kẹta lélẹ́yìn mo ti rí kan 17 years ago mo rí mi ní bí oṣù tó kọjá ẹlẹ́ẹ̀kẹta lélẹ́yìn ẹni tó bá gbàgbọ́ tó bá ti gbọ́ràn ó máa jèrè Nàìjíríà á jèrè Yorùbá nation á jọ jèrè ara wa ẹnikẹ́ni ò ní kú kàkà kíkì ni ó ṣàkápò ẹkùn kíkálukú ṣọdẹ ẹ lọ́tọ̀ọ̀tọ̀ oníwò ní gbàbọ̀dé o jẹ́ sáré gbàdúrà mẹ́ta fún ẹ tó bá ní orí ọ̀fẹ́ omi kó gẹ́ẹ̀tì ẹ̀ mo sọ̀rọ̀ mi ò dá sọ̀rọ̀ mo dọ́lé Kristi àpáta lè mìíràn yanrin ni gbogbo ogun ìpìlẹ̀ tó ń jayé rẹ lórúkọ Jésù kó gbiná sọ̀dànù every foundational cause that is disturbing your career consume fire in the mighty name of Jesus. Number 2, mo pàṣẹ ọ̀rọ̀ tí a fi dá mi àti àṣẹ ìfàmì òróró yàn physically and spiritually mo sọ̀rọ̀ bí Nàsírí Ọlọ́run láti òní lọ gbogbo ọ̀rọ̀ tó ń fa ogun ìpìlẹ̀ bá ayé rẹ lórúkọ Jésù ó yá kó di àwátì. Number 3, gbogbo àmì àwọn tó ti Jésù àjàrà tẹ́yìn wá ń kọ́ lórúkọ Jésù Ọlọ́run kó parẹ́ lórí ayé ẹ ègún ò ní jà ẹ́ mọ́ lórúkọ Jésù èpè ò ní jà ẹ́ mọ́ gbogbo ogun ìpìlẹ̀ yóò dágbére fún ẹ á sì dágbére fẹ́mi náà Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àlàáfíà.